Ẹ̀yin èèyàn wa, I am welcoming you back to my channel today. And the topic for today is that why is Dr. Lizzie doing all this for Queen Naomi and kabiyesi? Àyè ṣí láti comment o. Question tí mò ń béèrè lọ́wọ́ ẹ̀yin èèyàn lé ni pé kí ló dé tí Dr. Lizzie fi ń gbégbèsè tó ń gbé yìí fún kabiyesi àti Queen Naomi? Àyè ṣí láti comment, ẹ sọ opinion yẹn, sọ nǹkan tẹ́ ẹ bá feel nínú ọkàn yẹn, sọ sí under comment yìí. Ẹ̀yin èèyàn lé, mo máa ka comment àwọn èèyàn fún yín tó ń sọ nípa Dr. Lizzie ní orí fídíò tí mo ṣe láàárọ̀ yìí nípa Palace in the Palace, àfin nínú àfin. Ẹ̀yin náà ẹ lọ wò ó ní under Mashola Gist TV. Ẹ lọ wò, ẹ máa rí gbogbo comment àwọn èèyàn. 100% of the comments 100% of the comment says Dr. Lizzie is doing a wonderful job. Alákọ̀ọ́kọ́ èèyàn tó comment, orúkọ wọn jẹ́ Royal Stroke. Wọ́n ní God bless you kabiyesi and Queen Naomi and Dr. Elizabeth. Thank you for all your good work and thank you Mashola Gist. Ṣé ń gbọ́? Èèyàn kejì tó comment, orúkọ wọn jẹ́ Ade Romak. Wọ́n ní thank you kabiyesi for your love towards Queen Naomi. Èèyàn kẹta tó comment, Gloria Adams. Wọ́n ní Dr. Elizabeth has a beautiful heart and she love kabiyesi and Queen Naomi. Èèyàn kẹrin tó comment, wọ́n ní orúkọ àwọn jẹ́ Ovoromaka. Wọ́n ní Dr. Elizabeth love Queen Naomi, that is why she is doing this. Èèyàn karùn-ún, wọ́n ní orúkọ àwọn jẹ́ Àtípọ̀lú Olúwaṣọlá. Kabiyesi, God bless you abundantly for your love towards Queen Naomi and Dr. Elizabeth in supporting Kabiyesi because she love ẹ má bínú, she love Queen Naomi and Kabiyesi. A tún ka kọ́mẹ̀ntì màmá wa Bọ́sẹ̀dé Pópóọlá. Wọ́n ní Ọlọ́run ló rán Dr. Elizabeth wá nítorí Queen Naomi is destined to be with the king for a purpose. Màmá wa ló sọ yẹn o. Ẹ ṣé o fún kọ́mẹ̀ntì yín màmá wa Bọ́sẹ̀dé Pópóọlá. God Almighty will bless you for this comment. May your soul, wọ́n ní thank you Mashola, I love your gist, God bless you. Ẹ ṣé o, may your shoe, may your soul, ẹ ṣé mo dúpẹ́, èmi Mashola ló ń kí yín o. Ní agbára Ọlọ́run, gbogbo ẹ̀yin tẹ́ kọ́mẹ̀ntì, Ọlọ́run á bá mi dúró tì yín, òkè òkè lọ́wọ́ yín á máa lọ o. May your soul tún tẹ̀síwájú. Wọ́n ní God will bless Dr. Lizzie. She is doing this because she love her husband and Queen Naomi. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Dr. Zu o. Èèyàn kan tún comment, wọ́n ní orúkọ àwọn Varumaka. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run tí mi bá pronounce orúkọ yín dáadáa o, ẹ má bínú o. At Ovurumeka lèyí. Wọ́n ní Dr. Lizzie is doing this for the love she has towards Kabiyesi and Queen Naomi. Wọ́n tún ní thank you Kabiyesi for your love towards Queen Naomi. Ẹ ṣé Ovurumeka o, God bless you all. Wandi Yokini, thank you. Mashola, God will bless you. And I say a big thank you to Kabiyesi. Mangrilo, Wandi Yok, mo dúpẹ́ lọ́wọ́ yín o, èmi Mashola ni o. Ẹ ṣé tẹ́ subscribe sí fídíò mi o. God Almighty will bless you all. I really appreciate you all. Ayo Mark, wọ́n ní thank you Kabiyesi for this wonderful work and your love towards Queen Naomi. God bless you all. Ẹ ṣé o Ayo Mark, thank you for the comment. Ademolukun Katibi, wọ́n ní to build a wife house because to build in a palace for Dr. Lizzie save Naomi and her husband. Nǹkan tí wọ́n sọ nìyẹn o. Another person to comment, wọ́n jẹ́ Eunice Adeola Adejumo. Wọ́n ní I think that Queen Elizabeth is trying to tell Queen Naomi she is different from all this Olori. Also to redeem her image because it was her marriage to the king that scattered the relationship with the king and Queen Naomi again. Then
They were about coming together again when the Oni get married to Elizabeth. Everybody was shouting her name and accusing the king that he did not do well. Even Kabiyesi father and Queen Naomi mother and godmother kick against the marriage. So this is why she's genuinely bringing them together again so that she can surely redeem her image. Ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn. Màmá wa Eunice Adémọ́lá Adéjùmọ̀ ẹ ṣé fún kọ́mẹ́ǹtì yìí, ẹ ti sọ̀rọ̀ tán. Ọ̀rọ̀ tí wọ́n sọ ní pé nítorí ẹ̀yin tí ẹ gbọ́ Yorùbá, wọ́n ní ìgbà tí Kábíyèsí fẹ́ Queen Dr. Elizabeth, wọ́n ní ó scatter relationship Kábíyèsí àti olórí àti Queen Naomi. Wọ́n ní ìgbà yẹn wọ́n ló yẹ kán ti padà. Wọ́n ní nǹkan tó scatter, wọ́n ní marriage Dr. Elizabeth ló scatter ẹ̀. Wọ́n ní so Dr. Elizabeth ń try láti bring a good image fún ara wọn ni nítorí pé gbogbo àwọn èèyàn ń pariwo orúkọ wọn kiri páwọn náà da marriage yẹn rú. Wọ́n ní so wọ́n ní nǹkan tí Dr. Elizabeth ń ṣe ni pé kí wọ́n mú Kábíyèsí àti Queen Naomi padà together so that orúkọ wọn ò fi ní bàjẹ́. Ẹ̀yin aráalé, ọ̀rọ̀ lẹ gbọ́ yẹn o. Òótọ́ dẹ̀ ni nǹkan tí màmá wa yìí sọ. Màmá wa Eunice Adéọlá Adéjùmọ̀, Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú yín fún kọ́mẹ́ǹtì tẹ kọ́mẹ́ǹtì. Òkè òkè lọ́lá yín á máa lọ́lá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Mashola Gist TV ló ń kí yín ò ẹ ṣé gan ni. Another person tún comment o, mo dúpẹ́ Ọládísà. Wọ́n ní initially I thought she was indirectly doing this for herself. But I later realized she's decided to change towards Queen Naomi through the good and godly consent she received from her parents, who also knew they were guilty and bringing her daughter there as a wife. But because they have the fear of God in their hearts, the mother also rose to the situation. Hence, our visit to Akure, God bless that family. I just hope Queen Naomi will too soften Peter as a child of God and listen to the plea. Thank God that lady who she thought she's coming there provoked her and now being used to the tool for her return. Honestly, God loves Naomi and believes she wants her to come and take her rightful position. This is well with her and Elizabeth. In Jesus' name. Mama wa, Ọlọ́run á bless yín. Mama wa, mo dúpẹ́. Ọládísà. God Almighty. Ẹ wo tí mi bá ṣe gist kankan mọ́ lẹ́ni. Lórí comment tí màmá wa mo dúpẹ́ Ọládísà sọ yìí, ó ti tó. Wọ́n sọ̀rọ̀ tán. Wọ́n ní pé èèyàn Ọlọ́run ni màmá Dr. Elizabeth. Wọ́n ní ìtorí ẹ̀ ni àwọn fi dúpẹ́ lọ́wọ́ wọn nítorí pé wọ́n mú ọmọ wọn wá láti pa ìrònú Kábíyèsí rẹ ni. Ẹ̀yin náà lọ ka kọ́mẹ̀ntì yìí náà. Ṣé bó náà kọ síbẹ̀ yìí? Kò ń ṣọ̀rọ̀ pé bóyá ẹ lọ sí Palace Under the Palace lórí Mashola Gist TV. Ẹ lọ ka kọ́mẹ̀ntì tí màmá wa mo dúpẹ́ Ọládísà yìí tán kọ síbẹ̀. Kò ń ṣe bóyá nǹkan tí ó bònà. Just go and read it. Wọ́n ní ìtorí ẹ̀ ní Ọlọ́run ó máa bless family Queen Dr. Elizabeth àti màmá wọn nítorí pé wọ́n gbègbèsẹ̀ láti mú Kábíyèsí àti Queen Naomi padà together. So kí wá ní Dr. Elizabeth wá ń ṣe tí ò da èèyàn? Kò sí nǹkan tó ń ṣe tí ò da. Wọ́n fẹ́ kí ọkàn Kábíyèsí balẹ̀ ni. Ẹ ṣé o màmá wa, a dúpẹ́ lọ́wọ́ yín o. Mashola Gist TV ló ń kí yín o. Òkè òkè lọ́lá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Adéṣọlá Odúmúyìwá wọ́n ní thank you Mashola. God bless you. Gẹ́gẹ́ bí abiyamọ, Lizzy want peace for herself and for Kábíyèsí. To me as a Christian, I want Queen Naomi to go back to her husband. Mo dẹ̀ fẹ́ kí wọ́n marry ẹlòmíì. She is conquered all the olórí that is frustrating her with prayer. We are praying for her. Almighty God will be with her.
she is the owner of kabiyesi. Ṣé ẹ ti gbọ́? Màmá wa Adéọlá Adéṣọlá Òdúmúyìwá, ẹ ṣé fún kọ́mẹ̀ǹtì yín. Ọlọ́run Elédùmarè á bẹ̀ yín náà tò ilé yín o. Gbogbo ọ̀nà yín kò ní dàrú o, ẹ máa jèrè àwọn ọmọ yín. Ẹ gbọ́ nǹkan tí wọ́n kọ síbẹ̀, ẹ̀yin èèyàn lé. Wọ́n ní Ọlọ́run ló rán Dr. Elizabeth wá láti wá ṣe ìtùnú fún kábíyèsí. Wọ́n ní Christian ní Queen Naomi kan lọ gba ẹrù wọn padà. Ẹni ẹlẹ́ni ò ní gbẹrù Queen Naomi lọ́wọ́ wọn. Wọ́n náà ti kọ́ńkà gbogbo àwọn olórí yìí pẹ̀lú àdúrà. Ọlọ́run dẹ̀ ti gbàdúrà wọn. Nǹkan tó kọ nìyẹn. Ẹ̀yin náà lọ kà fúnra yín. Ẹ ṣé o, adúpẹ́ o. Máṣọlá dúpẹ́ lọ́wọ́ yín o. God will bless you o ma. Another person, wọ́n ní Nikki Widiko, wọ́n ní kábíyèsí ẹ ṣeun, Ọlọ́run á wà pẹ̀lú yín. Ṣé ẹ ti gbọ́? Èèyàn kan náà tún comment, wọ́n ní John Martins, wọ́n ní ẹ ṣé kábíyèsí, God bless you. Another comment, Fadékẹ́ Ọláníyanu ní kí gbogbo, wọ́n ní kí àwọn ìkà ẹ̀dá rí báyìí wípé ọ̀tá lè fa ọwọ́ agogo sẹ́yìn, ṣùgbọ́n ibi tí Ọlọ́run ti mú ẹ̀dá lọ kò lè dúró. Ọba adáni ọba aléni bèrè sí ní Ọlọ́run ní báyìí o. Ẹ jọ̀ọ́ Naomi, Queen Naomi aṣẹ́gun ọ̀tá, ẹ ṣé màmá wa, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú yín fún kọ́mẹ̀ǹtì yìí. Wọ́n wá tún continue, wọ́n tẹ̀síwájú. Mo máa ka kọ́mẹ̀ǹtì yẹn fún yín ní English. Kọ́mẹ̀ǹtì màmá wa tí mo fẹ́ kà ní English, Fadékẹ́ Ọláníyanu Ọláníyan. Wọ́n ní let the finger of nature see now that the enemy can pull the bell before, but where God is bringing nature, it does not stop. The king, mankind is God now. Queen Naomi is the enemy. Is the enemy of God. God now returned to our resting palace in peace, so that we may not have twins. Now I wish actually come to the palace to come. Now celebrate the one you does not really know. I will be more than be happy for the word that God has made for his highness Onírìṣà kábíyèsí. Ṣé ẹ ti gbọ́ báyẹn? Àwọn náà tún sọ bẹ́bẹ́. Wọ́n sọ bẹ́bẹ́. Màmá wa Fadékẹ́ Ọláníyan ẹ ṣé o. Wọ́n ní happiness Queen Naomi ní kó padà sí palace o. Ẹ tún gbọ́, wọ́n ní prophecy tó ń sọ nípa twins wípé á wá sí ìmúṣẹ. Nǹkan tó kọ síbẹ̀ nìyẹn. Gbogbo àwọn tó kọ kọ́mẹ̀ǹtì yìí, Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo yín. Tinútinú mi mo fi ń ṣàdúrà o. Ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Ilé yín àtọ̀nà yín ò ní dàrú ní agbára Ọlọ́run. Màmá wa Fadé Ọláníyanu tún sọ pé wọ́n ní ó fi hàn wípé òtítọ́ ni ìfẹ́ kábíyèsí ní sí Queen Naomi. Wọ́n ní Ọlọ́run ló rán kábíyèsí níṣẹ́. Wọ́n ní ló rán dókítà sí kábíyèsí láti gbìyànjú láti mú Queen Naomi àti kábíyèsí padà together. Ṣé ẹ ti gbọ́ báyẹn? Ẹ ṣé gan ni màmá wa. God will bless you all. Eliza Bentro say God bless you Mashola, thank you kábíyèsí for the good work you are doing. Ṣé ti gbọ́? 100% ènìyàn ni wọ́n sọ̀rọ̀ ní gbogbo kọ́mẹ̀ntì yìí pé Lizzy tried, she is a good wife. Èèyàn kan ló tún sọ yẹn o, tí orúkọ wọn jẹ́ Ọ̀sà. Ṣé ti gbọ́ báyẹn? Gbogbo àwọn kọ́mẹ̀ntì níbi kọ́mẹ̀ntì dáradára ni. Dara said thank you kábíyèsí, ẹ máa pẹ́ lórí ìtẹ́ àwọn baba ńlá baba yín. Gbogbo kọ́mẹ̀ntì àwọn èèyàn nìyẹn. Ẹ̀yin tẹ́ bá wá rè pé Dr. Elizabeth ò ṣe dáadáa, ẹ lọ sí under fídíò yẹn lọ comment. Iṣẹ́ tí Dr. Elizabeth wá ṣe náà ń ṣe láti mú Queen Naomi àti kábíyèsí padà. Èmi ò rí nǹkan tí Dr. Elizabeth ń ṣe tí ò dáa o. Iṣẹ́ takuntakun ni wọ́n ń ṣe. Ọlọ́run á dẹ̀ bá mi bless Dr. Elizabeth ní agbára Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ comment
inú mi dùn sí yín, ẹ ṣé mo dúpẹ́. Ẹ̀yin ìyá mi àti ẹ̀yin bàbá mi tẹ́ comment. Ọlọ́run Elédùmarè á bá mi dúró tì yín, á gbọ́ àdúrà yín o ní agbára Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ bá ti comment ẹ comment o. Fídíò tèmi ni pé kí nìdí tí Dr. Lizzy fi ń ṣe nǹkan tó ń ṣe yìí. Mo ti ka comment àwọn èèyàn fún yín ní under palace in the palace, àfin nínú àfin. Ẹ lọ wò tẹ́ bá ti wò. Tẹ́ bá ti comment ẹ lọ comment. Tó bá tún di ọ̀la, gbogbo comment tó wà ní under fídíò yìí máa tún kà. Ẹ ṣé mo dúpẹ́ o ẹ̀yin èèyàn lé. Ní agbára Ọlọ́run, òkè òkè lọ́lá gbogbo yín á máa lọ o. Ẹ̀yin tẹ́ bá ti subscribe sí fídíò mi ẹ lọ subscribe o. God Almighty will bless you all. Thank you so much. Mashallah, love you all. Thank you. Share this video, like and subscribe.